olórí ọ̀dọ́ afọbajẹ àti ẹgbẹ́ obìnrin ní Ẹ̀pẹ́ Èkìtì ṣàlàyé ìwà ẹ̀gbin tí ọba hù tí wọ́n ṣe lé e kúrò nínú ìlú. ọba wo gan ni wọ́n lé kúrò nínú ìlú? ẹ máa bá wa ká lọ. àwọn ará ìlú Ẹ̀pẹ́ Èkìtì níjọba ìbílẹ̀ Ìjerò nípínlẹ̀ Èkìtì ti ké sí ìjọba Èkìtì o láti bá wọn fi àṣẹ sí ìgbésẹ̀ tí wọ́n gbé láti rọ ọba wọn Ayọ̀dèjì Williams Adésoyè lóyè o. ṣáájú ni àwọn ọmọ ìlú Ẹ̀pẹ́ Èkìtì ti fi ẹ̀sùn oríṣiríṣi kan ọba Ayọ̀dèjì nípa àṣìlò ipò rẹ̀ lórí tí àwọn baba ńlá rẹ̀. wọ́n sì fárígá o pé èèwọ̀ ńlá ni irú ìwà báyìí nílẹ̀ Yorùbá, tí wọ́n sì takú pé nílọ ni orí adé náà yóò lọ kúrò nínú ìlú náà o fún àwọn torí oríṣiríṣi àjálù ibi tó lè ti ẹ̀yìn rẹ̀ yọ. nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Yorùbá olóyè àgbà Ọlájídé Dàda tí ó jẹ́ igbákejì ọba àti olórí àwọn afọbajẹ ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì ṣàlàyé oríṣiríṣi àwọn ìwà ẹ̀gbin tí orí adé náà hù, bíi fífi àṣẹ ìlú ṣépè fáwọn ọmọ ìlú. ó ní àwọn aráàlú ló takú pẹ̀lú ìfi ẹ̀hónú hàn pé kíjọba ìpínlẹ̀ Èkìtì rọ ọba Ayọ̀dèjì lóyè kí ìlú Ẹ̀pẹ́ Èkìtì má bàa túká. gbogbo orí adé níjọba ìbílẹ̀ Ìjerò ti pe ìpàdé àlàáfíà o láàrin wọn lórí ọba Adésoyè àti àwọn ará Ẹ̀pẹ́ Èkìtì, ṣùgbọ́n wọ́n fárígá pé lílọ ni ọba náà yóò lọ fún àwọn o. olórí àwọn afọbajẹ náà tún fìdí rẹ̀ múlẹ̀ wípé ọba Adésoyè tàpá sí àwọn èèwọ̀ tí ó rọ̀ mọ́ àṣẹ ìlú lẹ́yìn tí wọ́n gbé fún lójú gbogbo ìlú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ pé tí ó bá tàpá sí gbogbo ìkìlọ̀ yìí àwọn aráàlú yóò kọ̀ ọ́ ní ọba o. ó tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti pe àkíyèsí ọba Adésoyè sí àwọn ìwà tí ó ń tàbùkù ìlú, ṣùgbọ́n tó ní ọba náà kọ etí ikún sáwọn ìpàdé àlàáfíà tí wọ́n ti pè é sí kó tó di pé gbogbo rẹ̀ di iṣu àtàyànyàn báyìí o. Àgbóyè Dàda ní gbogbo ìlú ti gba àṣẹ náà kúrò lọ́wọ́ ọba Adésoyè báyìí o, tí àṣẹ náà nìkan sì gbọ́dọ̀ wà nínú ààfin fún òṣùpá 3 kí wọ́n tó mọ̀ bóyá àṣẹ náà pé iye rẹ̀ bí wọ́n ṣe gbé fún ọba náà kó tó di pé wọ́n lè kúrò lórí oyè. ṣáájú ni gbogbo àwọn orí adé àti lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Ìjerò ti pe ìpàdé alálàáfíà láàrin ọba wọn ọba Adésoyè àti àwọn ará ìlú Ẹ̀pẹ́ Èkìtì, ṣùgbọ́n àwọn aráàlú náà fárígá pé lílọ ni ọba náà yóò lọ fún àwọn o. àwọn ọ̀dọ́ ìlú kojú ọba Adésoyè o torí bí gbogbo àwọn tí ọba bájà ṣe ń kú ikú ọ̀sán gangan láìpẹ́ ọjọ́. igbá kẹta obìnrin ìlú Ẹ̀pẹ́ Èkìtì Bámidélé Àjàyí tún ṣàlàyé lórí bí ọba Adésoyè ṣe gbé àṣẹ ìlú jáde lójú gbogbo aráàlú tó fi ṣépè ní kíkankíkan pẹ̀lú aṣọ pupa lára. ó sọ nípa bí àwọn ọ̀dọ́ ìlú ṣe kojú ọba Adésoyè torí gbogbo àwọn tí ọba bájà ló ti ń kú ní ọ̀sán gangan láìpẹ́ ọjọ́ báyìí. igbá kẹta obìnrin náà wá pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Èkìtì pé kí wọ́n má ṣe yí ìpinnu àwọn aráàlú Ẹ̀pẹ́ Èkìtì padà o torí ewu ńlá tó rọ̀ mọ́ a. olórí àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ Èkìtì ọ̀gbẹ́ni Akínyẹmí Káyọ̀dé ṣàlàyé àwọn ìwà ìdójútì àti àṣìlò agbára àṣẹ ìlú tí ọba Adésoyè lò lọ́nà àìtọ́, èyí tí ń pa ìlú náà lára pẹ̀lú ìwà ibi rẹ̀ tí kò sì jẹ́ kí àlàáfíà jọba nílùú Ẹ̀pẹ́ Èkìtì o. aṣáájú àwọn ọ̀dọ́ ìlú náà ti fi ẹ̀hónú hàn pé kí wọ́n gba àpèrè nídìí ọba torí àwọn ìwà tó hù. ó ní ó mú kí àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ yarí pé èèwọ̀ ńlá ni irú ìwà yìí nílẹ̀ Yorùbá o, tí wọ́n sì takú pé lílọ ni orí adé náà yóò lọ kúrò nínú ìlú náà fún àwọn. ìgbésẹ̀ wọ̀nyí ló ti ń kọ ọ̀pọ̀ èèyàn lóminú o, táwọn aráàlú náà sì ti takú pẹ̀lú ìfi ẹ̀hónú hàn pé òdodo gbọ́dọ̀ lékè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì o. nígbà tí ọba Ayọ̀dèjì Adésoyè fi èsì sí ọ̀rọ̀ ìlú níbi ìpàdé alálàáfíà tí aráàlú pè é sí níbi tí wọ́n ti rọ̀ ọ́ lóyè náà, ni ọba Adésoyè ti rawọ́ ẹ̀bẹ̀ sí aráàlú láti fi yèdénú o lórí gbogbo rògbòdìyàn náà, ṣùgbọ́n aráàlú kọ̀ jálẹ̀, wọn ò gbà o
ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.